báwo lẹ ṣe jẹ́? mi ni ọba Ayọ̀rìndé Ìlọrí Fábọ̀rọ̀ Ajíbóyèdé kẹta olódùgbò ti Ìdó Fábọ̀rọ̀ Ìdó Èkìtì. Kàbíyèsí o, ẹ jẹ́ kí a mọ̀ yín dáadáa láti ìgbà èwe yín dé àkókò iṣẹ́ kàwé àbí ẹ ò tiẹ̀ kàwé rárá. Yẹn kọ́kọ́ fàsìkò kí ẹ kó káàbọ̀. Kábíyèsí o. Ìwé ọmọ mi lọ́ra. Kábíyèsí o. Mo kí ẹ pé ọ káàbọ̀. Kábíyèsí. Kò mójú bulé. Ọmọ mi ní o. Kábíyèsí. Ọmọ ìjọ gàngàn mojú. Kábíyèsí o. Ọmọ amágbàdo kúrò. Kábíyèsí o. Kábíyèsí o. Mo Èkìtì náà lọ bí mi sí. Ìgbà tí bàbá mi ń ṣiṣẹ́ ní Ìjẹ̀rò ní bí 50 ọdún sẹ́yìn kò ná bí mi ní Ìjẹ̀rò. Nǹkan bí ọmọ ọdún méjì màmá mi wá sí Dòńbé. Bàbá mi ń ṣiṣẹ́ kiri torí bàbá ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìgbìmọ̀ àjọ oníṣẹ́ ọ̀gbìn Ministry of Agric and Natural Resources ti gbà yẹn. Àwọn tí bàbá ń bá ṣiṣẹ́ nìyẹn so wọ́n máa ń gbé wọn kiri. So mo tún ṣe kékeré ní Dòńbé. Ìgbà tó di bí ọmọ ọdún 4 ni wọ́n á tún transfer bàbá lọ sí Kọ̀ní. So Kọ̀ní yẹn gan ni mo ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Èdè Kọ̀ní mo kọ́kọ́ sọ láyé. Ìkọ̀ní mo ti bẹ̀rẹ̀ school. Primary 1. Orúkọ iléèwé náà bá. St. Paul Anglican Primary School. Ọlọ́gbẹ̀dẹ̀. Ìwé nìkan ló máa kù sílé. Wọ́n ṣe wá sọ pé táwọn ẹgbẹ́ mi bá ń lọ ẹ mú Ayọ̀rìndé dání lọ sí iléèwé o kó má jẹ́ pé òun nìkan ló máa wà nílé. Ìyẹn mo fi wá bá wọn lọ. Ìgbà táwọn wá wọ ilé kíláàsì tiwọn èmi wá ṣẹ̀rẹ̀kẹ́jẹ́ ibẹ̀ ló dúró síta. Tí àwọn ẹ̀gbọ́n mi wá fẹ́ràn mi náà pé kí lọmọdé wa ṣe ẹ̀sẹ̀ ní nílé ṣe náà yá mú kékeré sí à wá ní kó máa lọ sí primary 1 bẹ́ẹ̀ yẹn. Ìgbà tí mo wá dé primary 1 láyé ọjọ́ yẹn wọ́n máa ní kéèyàn káwọ́ lórí kó kẹ̀ etí ẹ̀ fún ìgbẹ́ orí mi tóbi kí wọ́n wọ́n lè kọjá ẹ̀. But mo tún wá rí oore ọ̀fẹ́ lọ́dọ̀ mistress tó wà bẹ́ẹ̀ gbà yẹn one beautiful lady lẹ́yìn òun ló sọ pé kọ́ orúkọ rẹ̀ ní Ayọ̀rìndé ní Ayọ̀ Ìlọrí ni. Lórí mo ṣe bẹ̀rẹ̀ primary 1 lọ́mọ ọdún 5 ẹni kí n lọ jókòó. Ọlọ́run bẹ̀rẹ̀ aṣọ nígbà tó máa ń ṣèdánwò ìparí ọdún ní primary 1 sí 2 mo ṣe kò kíní. Ṣé ni wọ́n wá dùn wọ́n wá fẹ́ràn mi gan-an. Ṣùgbọ́n nígbà tí ó di 62 wọ́n máa ń gbé bàbá kiri. Ìbẹ̀rẹ̀ ayé mi ó ní wàhálà púpọ̀. Nǹkan ṣòro gan-an. Kò jẹ́ kí ẹ̀kọ́ mi kó lọ gbéra. Then ṣé màmá mi ò sí níbẹ̀. Ìyàwó tí bàbá wa fẹ́ ó jẹ́ ìwé kan tó ní kàdé nígbà. Kò jẹ́ kára lè kàwé iṣẹ́ ló máa rán wa. Wọ́n tó lọ rà pé ẹ̀gúsí tó fi dáná wọ̀n fún wa. Ẹ̀gúsí ẹ̀ la máa ṣe kò sẹ́ni tó máa bèrè bóyá ṣe homework àbí kó lọ ra ìlúbọ ọ̀gẹ̀dẹ̀ àpò ńlá yẹn la máa gún right from age 6 months on. So ìkan ní nínú àwọn kékeré gan. 1962 wọ́n bá gbé bàbá lọ sádó wọ́n ti transfer wa lọ. So wọ́n tún register mi ní St. Paul Odò Àdó tó wà lọ́nà Ìjẹ̀yìn mo lọ bẹ̀. Mo ṣàṣe bárabàrà nígbà tó di 1966 wọ́n tún gbé bàbá mo ṣe tán ní 65 ṣùgbọ́n mo ṣe dáadáa tí wọ́n tó yé mi èyí wà là ń jẹ ní 1966 wọ́n wá tún gbé bàbá lọ sí Fáṣọlá Ọ̀yọ́. Ibẹ̀ yẹn ni Poultry Development Center tó tóbi jù Áfíríkà gbà yẹn. Inú gbọ́dọ̀ ẹ̀ kò sí school bẹ̀. So 1960 anyway mo lọ sí mo wá ṣetán ní St. Stephen's Anglican Primary School tó wà ní Jọmọ l'Ákúrẹ́. Nílò Àkúrẹ́ kan náà. Yes 1967. Bẹ́ẹ̀ ṣe yí káàkiri.
mo rìn Ayọ̀rìndé mo rìn orúkọ rẹ̀ mi so 67 mo ṣe tán 67 yẹn LA 68 dàbí tó wá rìtáyà so wọ́n ní kò sówó secondary school pé àwọn ẹ̀gbọ́n mi mẹ́ta wà secondary school wọ́n dẹ̀ wá rìtáyà so 68 April ni bàbá wa padà wá sí dòmbì so àwa wá sí dò 68 mi ò lọ school 69 mo ṣe bàràbàrà mo ṣáà pàṣẹ àti wọ secondary ṣùgbọ́n mo ṣe parí secondary school báyìí mo sọ pé mi ò ní gbẹ́kẹ̀lé anybody tí ìyá ti fi mílẹ̀ tí bàbá fi mílẹ̀ kò sẹ́ni tó ṣe gbẹ́kẹ̀lé mi ní anybody lára bí mo ṣe lọ sọ́nà Èkó nìyẹn mo lọ bá sísá mi mo ká level ní federal school kí n tó wá jẹ́ national shipping line mo ṣe lọ ságbàmù mo ṣe di sailor mo ṣe lọ sí school mo lọ school ní Ghana mo lọ school ní England mo lọ school ní Hull College of Higher Education ibẹ̀ mo ti ṣe HND mo á parí pátápátá ní Liverpool Polytechnic wọ́n pè ní Liverpool John Moore University ibẹ̀ mo ti lọ ka ìwé master marine ibi tí mo ti kàwé tán nìyẹn anyway ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́ bọ̀. Kábíyèsí o ṣé Ìdó Èkìtì pé méjì ni tó bá pé méjì ẹ ṣàlàyé ẹ̀ fún wa. Ìbí nìkan ni Ìdó Èkìtì. Ìbí nìkan ni Ìdó Èkìtì. Ìdó tó tún wà Ìdó Àjìnàrè Ìdó ilé náà pera wọn. Ìdó ilé náà jẹ́ nìsín. Ìdó ilé náà jẹ́ nìsín. Àwa ni Ìdó Èkìtì. Àwọn Ìdó ilé bó ṣe rí ni. Ìdó méjèèjì àti Ìdó Àjìnàrè àti Ìdó ilé ṣé a ní ìbáṣepọ̀ pẹ̀lú. Wọ́n ní ìbáṣepọ̀ ìtàn tí àwa bá lẹ̀ ni pé ibi ni wọ́n ti kúrò tán lọ síbi tó wà yìí orúkọ tó ń jẹ́ pípọ̀ ìgbà tó kúrò Ìdó Aládìyẹ. Wọ́n kàn jẹ́. mi ò mọ rírì náà fi pè wọ́n ní Ìdó Aládìyẹ wọ́n tún pè wọ́n ní Ìdó Gọ́ngọ́ wọ́n tún wá jẹ́ Ìdó Àjìnàrè. mo rò pé bóyá ìmọ̀ bá Àjìnàrè ti jẹ́ kọ́ jẹ́ Ìdó Ìràpá Ìdó Àrèpadà wọn ò ní padà síbí wọ́n sọ fún ọmọ ẹ̀ pé tó padà sílé. Gẹ́gẹ́ bí àṣírí gbọ́ ni pé ìlú tó ń jẹ́ Ìdó Àjìnàrè tó wá jẹ́ Ìdó ilé báyìí ni ó kò ní àdúgbò kan tí wọ́n ń pè ní Odò Èrò ní ìlú Ìdó Fábọ́rọ̀ Èkìtì ní ayé ìjọ́un àná fún ìdí kan pàtàkì tí ó yé wọn èyí tí ó máa jẹ́ ìtàn ní ọjọ́ iwájú bí àyè bá wà fún wa láti dé ìlú tí ó ń jẹ́ Ìdó ilé. Kábíyèsí ẹ bá dárúkọ díẹ̀ lára àwọn ọba tó ti jẹ nílùú Ìdó yìí. A ní Olúmọdù a ní Adágbéni a ní Àbákángbé Àrán a ní Òkèrọ̀ a ní Adéfì àwọn tó sì wà tòsí bíi Òkèrọ̀ Adéfì Ọláyísádé dèfẹ àti ní Adéwà àti Adéjìnà tó wà ní Ọláyísádé dèfẹ. èmi ni ìkọkàndínlógún. 19. àwọn olódùdó máa ń pẹ́ láyé èmi náà pẹ́ láyé. lágbá Ọlọ́run. Ọláyísádé tá a mọ̀ Ọláyísádé dèfẹ tó lọ ọdún mẹ́tàdínláàádọ́rin. ní pálásì. lórí ìtẹ́ 17. Adéwà tó tẹ̀lé torí pé àwọn òyìnbó ò jẹ́ tó dúró. ẹni tó rọ́pò ẹ̀ Adéjùwọ̀n ó ti dàgbà bíi 70 years kó tó lóyún ṣùgbọ́n òun sì lò bíi 23 years ó lọ ọdún mẹ́tàléláàádọ́rùn níbí. Ọláyísádé the second tó ṣẹ̀ kúrò tí mo jọba lé bàbá lò 61 years ọdún mọ́kànlélọ́gọ́ta lórí ìtẹ́. Ṣé náà ṣe bẹ́ẹ̀ náà báyà lóbi 100 pẹ̀lú medical tó ti mẹ́sì tó ti kú tó yẹ kí n lè lo 200. bẹ́ẹ̀ ni bàbá kábíyèsí ẹ bá ti wá lòdì 250 gan máa ní kẹ́ fi lè fa ayọ̀kọ̀. Kábíyèsí kábíyèsí o ìbéèrè méjì mo fẹ́ béèrè lọ́wọ́ yìí mo fẹ́ kó pọ̀. Ìbéèrè àkọ́kọ́ ni pé kí ni àwọn tó pé inú yìí máa ń dùn tẹ́ bá ti rí pé lásìkò tẹ́ dórí àléfà ni wọ́n dá sílẹ̀ bóyá ọkàn àbí méjì. Èkejì mẹ́rin pé ọdún 2023 tí a wá fi ọ̀rọ̀ wá lẹ́nu wò yìí
ọdún kẹrin lẹ́ ń lọ lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba olóyèdè ti ìlú Ìdó. ọdún kàndógún ẹ̀ ń lò lọ tí mò ń lò lọ ọdún wo lẹ dúró àti 2009 November yìí ló máa pọ́dún màdógún tí mo ti wà ní. November ọdún yìí ló máa pọ́dún màdógún ọdún lànà kára ṣáàjì ọdún àgbà ọlọ́ ló tẹ̀ máa pé àdọ́nà lọ́dún yìí náà ti dà àwọn akó gbà wọn àti nǹkan tó lọ́n ṣe fún mi pọ̀ bàbá tó kúrò níbí pẹ̀lú àánú Ọlọ́run hospital ti wà ní general hospital yẹn but bàbá lásìkò bàbá Ọláyísádé ó di Federal Medical Center Federal Medical Center yẹn even though nígbà tí wọn kò rinlẹ̀ dòdòdò torí pé ìlú ṣókùnkùn àwọn òṣìṣẹ́ ibẹ̀ àwọn dókítà tó wà níbẹ̀ adó ni gbogbo wọn lọ ń kọ́lé sí wọn dúró nídòó ṣùgbọ́n lẹ́nu iṣẹ́ tí mo joyè lẹ́nu iṣẹ́ tó ń dárúkọ Ìdó mọ́ mi àwọn yẹn wá ń ṣí padà then bàbá afẹ́ tí wọ́n á ṣe wá lóore nígbà tí bàbá afẹ́ dá school wọn sílẹ̀ ládó àbúrò gbogbo àwọn medical student wọn Ìdó náà ń kó wọn wá Ìdó náà ń kó wọn wá so and then ọmọ tó wà ń bẹ̀ CMD tó wà ń bẹ̀ ń sìn níjọ́ ọmọ tó rẹ̀ pé gan so àlàáfíà wa wà hospital wa ń tóbi sí hospital jẹ́ number 1 thing tó mú ọ̀làjú wọ ìgboro torí àwọn doctors tó wà ń bẹ̀ yẹn kò sí ní gbogbo Èkìtì kan pa wọ́n pọ̀ ìbùkún ńlá ni hospital yẹn jẹ́ fún ìlú yìí ṣùgbọ́n àwọn ọmọ ìlú tún wá lẹ́nu iṣẹ́ tí mo joyè ìlú wọn wá ń wálé wọ́n ti kọ́ School of Medical Sciences kan tí Dr. Fẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sẹ́ntolú tó kọ́ sí ìsàlẹ̀ ẹni odi lọ́hùn tó jẹ́ pé school kan tó tún tóbi gan-an ni lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n gbé rédíò station àbí adánimọ̀gbò tí ọmọ mi Prophet Olúalọ́ ló wá kọ́ sí ilẹ̀ yẹn tó jẹ́ pé ó wá ń gbé ní lókùnkùn gbogbo ibi náà ti ń gbé pẹ̀lú àwọn tí ò tẹ̀ gbọ́ wọ́n tẹ̀ ń pariwo mi olójúdó àwọn kan tó àti ní Èkìtì Parapọ̀ College Èkìtì Parapọ̀ College wọ́n kọ́ ní ìrántí ogun Kírìjì torí pé Fábọ́rọ̀ òun ló jà fìkìtì òun ló fún Èkìtì lórúkọ nígbà tó máa ṣe skul yẹn ní ọdún 1954 òun náà fi wá dàlú lọ́lá ní ìrántí Fábọ́rọ̀ tó jà fìkìtì láti wá ṣe skul yẹn sí. tó kábíyèsí ẹ ṣeun ẹ kú láti ẹ̀kan agbá Ọlọ́run ẹ jẹ́ ju ara wa jùlọ ìlú Ìdó sì ní dàrú bí ìlú Ìdó ṣe ń dá lákòókò tí yóò tó máa dá sí ni ó dẹ̀ máa tóbi sí lágbá Ọlọ́run kábíyèsí ẹ wá bá a sọ ìtàn ìlú Ìdó gangan. àti mo sọ náà pé Olúmọdù òun ló kọ́kọ́ wá sílùú Olúmọdù yẹn ó dé sí igbó àwọn táwọn ìsápè wà ń sìn tí àwọn ọmọ ọba tó wà igbó ẹ̀ náà ló dé Ìfìṣìn ọmọ pé Ìfìṣìn ọmọ Ológìdó ni Olúfìṣìn Ìfìṣìn kan náà ọmọ bàbá Fátómilọ́lá kọ Ológìdó ni aráàdó ló wà ń bẹ àwọn Onífìṣìn yẹn ọmọ Ológìdó ni. tó wọ́n ní kì í ní púpọ̀ ṣókí ní ọbẹ̀ ògì ẹja àdàdúró bíi eléyìí náà ní apá kìíní ti ìtàn ìlú Ìdó ní apá kejì lẹ́tì gbọ́ kùtùkẹ̀ǹgẹ́ nípa ìtàn ogun Kírìjì èyí tí wọ́n pè lógun Èkìtì Parapọ̀ létẹ̀ pé akọni jagunjagun ọmọ Ìdó tí wọ́n pè ní Fábọ́rọ̀ ti bá wọn kópa ìyókù ń tẹ̀síwájú ní apá kejì àwòrán yìí ẹ máa bá wa subscribe ẹ máa like ẹ máa comment yóò dáa fún wa o lágbá Ọlọ́run àníríbànújẹ́. ṣùgbọ́n àwọn Ìbàdàn ń ṣe wọ́n lọ́ṣẹ́ wọ́n ń pawọ́ so àwọn yẹn ló wá ránṣẹ́ sílé pé wàhálà wà ó pé ọwọ́ wọn ò ran ìgbà yìí pé kí wọ́n lọ bá àwọn wá àwọn ológun tó máa wá ran ìdìbò lọ́wọ́ ibi tí kábíyèsí Ọláyísádé tó ń ṣe ìwádìí wọ́n wá sọ fún pé ara ilé ẹ̀
wọ́n ti lé kúrò tó wà gbọ́dọ̀dọ̀ kó tó wá kó ní ilé ẹ̀yin lọ ní kò máa lọ ní ilé ṣé ìgbà àwọn tó ṣé kó bu kó ilé bàbá ẹ̀ lọ ni. ìtàn akọni Fábọ̀rọ̀ ọ̀kan pàtàkì nínú akíkanjú jagunjagun tó jagun Èkìtì papọ̀ tá à ń pè lógun Kírìjì ni ẹ máa gbọ́ láti ẹnu ọba Captain Ayọ̀rìndé Ìlọ̀rí Fábọ̀rọ̀ Olójìdó tìlú Ìdó ní ojú òpó Díngí Oòduà TV YouTube láìpẹ́. Ẹ kú ojú lọ́nà. Díngí Oòduà o, Díngí Oòduà o, ẹ kàwé ìròyìn ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Díngí Oòduà àlàyé lóríṣiríṣi níbikíbi ìwé ìròyìn tó bá rí ayé.